Èyé Akin, Èyé Akin, Èyé Akin, Èyé Akin, ìjọ̀gbọ̀n dé wàhálà dé o, rọra ṣe. Bọ́bajúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mọyè o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ ni. Kò fọmọ ṣeré rárá. Èyé Akin tí mo bá ròde, àfínjú ni kò fẹ́ ìdọ̀tí rárá. Kó ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan, kó ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyé Akin, Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfínjú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyé Èkìtì tó délùú Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáìn bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lódò tí gbogbo ọmọ kẹyàn wọṣẹ́. Tèmi ni yóò gbà, tèmi ni yóò mú. Màá lù ọ́ o, màá lù ọ́ o, màá lù ọ́ o. Bá mi ṣètọ́jú Àdìgún security tí mo bá ròde. Ó ṣọ́ wọn lówùúrọ̀, ṣọ́ wọn lọ́sàn, ṣọ́ wọn láṣálẹ́. Àdìgún o, olórí púpọ̀ tẹ̀lé. Òun Èyé Akin fine fancies wọ́n ti jọ lẹ́pọ̀. Èyé Akin onítèmi adúmáradán. Yèmí nù, mọ́ kè sí mi mọ́ o. Ó ní ta ni ká fi màmá wé o, kò sẹ́lòmíràn. Èmi lè yẹ Akin, èmi mo bí mi. Agbọ́mọ dání afẹsẹ̀jọlẹ̀ lọ́gànjọ́ òru. Yímọ̀ mi nù. Ìyá mi. Máa ra sìgá lọ́dọ̀ ìyá Sadé ìbò ọdún sọ̀rọ̀ pẹ̀lẹ́. Àárọ̀ mi ti fẹ́ ràn tán. Láàárín kan. Àwọn olórí kan kò lóde. Àwọn èwèrè lóde. Kọ́bọ́sì. Màmá Kọ́bọ́sì. Kò ní dàpọ̀. Olórí kan kò àṣẹ èdè. Wèrè wèrè. Màmá Mo Kọ́bọ́sì. gbé o. Ìgbà tí ẹ̀rọ Màmá ẹ̀kọ́. Kọ́bọ́sì. Màmá Kọ́bọ́sì. Mo lè fẹ́ wá bẹ bàbá yìí ni o. Àbí wọ́n tún rò pé mọ́mí tẹ̀lé mi ni. Màmá Kọ́bọ́sì, mọ́mí ò tẹ̀lé mi. Wọ́n á bẹ̀ ṣe lọ́rọ̀ bàbá ìbáyìí rẹ̀. Ṣé mọ́mí tẹ̀lé mi wá ni? Alámọ̀ àdé báyìí. Màmá Kọ́bọ́sì. Èmi nìkan ni mo wá, mọ́mí ò tẹ̀lé mi. Wọ́n ní wàá tí wàá di irun mọ̀lẹ̀ báyìí wọ́n lóhùn mi. Mo máa pa ṣé mo ní ìsà ìgbà. Màmá Kọ́bọ́sì. Ẹ wò tó bá tó 25 years lẹ́nu ń bẹ̀ ẹ́ 30 years èmi kí wọ́n máa tó kúrò mi báyìí sà. Ẹ tún wọ ẹ̀jẹ̀. Kí wọ́n ẹgbẹ́ mọ́mí gan ló máa pa mí gan. Màmá Kọ́bọ́sì. Ó dá mo ti lẹ́ máa bọ̀ sà. Yan ọ̀yà Akin. Okun ọkọ. Ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ Akin. Pẹ̀lẹ́. Ṣé ẹ̀rẹ̀ ọ púpọ̀? Ọ̀pọ̀ dìpọ̀. Mo ń bọ̀ jẹ́ mọ́ ẹgbẹ́ mi wá.
Wọ́n jẹ́ aṣọ mi ni àwọn ló bá mi fọ mú wá pé ọkọ sí. Ọmọ sí ni mo ti gbà á jẹ́ kó fún wọn. No matter, I don't want to stress you, don't worry. Mo wá sẹ́ẹ̀. Pẹ̀lẹ́ ọ̀yà mi, omi lè yí. Ọba tí kò kákìn. Mi ò dúró sí Akin. Ṣorí téèyàn bá wo Èkó, wàhálà tó wà lẹ́kọ̀ọ́, mo mọ̀ pé tráfíkì yẹn máa pọ̀ fún yín gan ni. Tráfíkì yẹn máa pọ̀. Ṣé kò rẹ̀ ẹ́ púpọ̀? Pẹ̀lẹ́. Ojú ẹ̀ dán dàbí pé kéèyàn bí ọ̀lẹ́lẹ́jẹ kan. So, kí ni level education ẹ̀ tó sọ yẹn? Actually, we go to see our leader of secondary school, then we proceed to university in University of Africa. Wow. So, kí ni o study gan-an mẹ́tò? We study English. English. Kí àwọn tó máa ń ṣe kíní lórí tó máa ń ka newspaper ẹni o. Mascom la ìyá Akin. Mascom. Okay. I want to, you can as well. Yeah. I love that. Thank you. And I like you. I like your look. Bàbá ẹ̀yin ó máa yá mi o. Báwo wọ́n sí irú aṣọ mi báyìí á máa gbá mi. Wọ́n sì máa rà sí ẹ̀kọ́. Wàá ti fún ẹ̀. Nígbà kí ló máa jẹ? Wọ́n sí ẹ̀kọ́ lẹ́nu dáná. Wọ́n sí. Ṣé intercontinental ìfẹ́ mi? Àbí Calabar kitchen? Local dish. Ṣé o mọ láàsìkò sísè? Ohun tí ti bá sè fún yín, kí n wá irú ìgbà tó ga, kí n fi sí kí wá gánì ṣe pẹ̀lú ẹran. Mo sí ẹ máa sí láìpẹ́. Ìyàwó rí àwọn kíṣì kí ni bá júwe fún wa. Ẹ̀rùndé, àkí o, àyà dáná, àjẹun àkí. Ìgbẹ̀yìn ẹ̀ là. Bọ́lájú àwọn fèkìtì land. Èmi ló ké sí. Headmistress tó mọyè o Èkó ló ń pè mí. Ayé rẹ̀ fẹ́ lọ́ ni. Kí ló lè fún Kókó wọn ṣeré rárá. àǹtí? Ìtòní ìtòní. Ọbẹ̀ ẹ̀ dùn. Díẹ̀ ló ṣe kọ́kọ́ kí ṣúgà yá. Ó ti ní ṣe ní àná. Ọdún tí ó ti ní ṣúgà báyìí. Ọbẹ̀ yìí dùn. Ó dùn tó tọ́. Ó dùn jọ pẹ̀lú lọ. Ìjọ kò mú kó jẹ́ gan. Ṣáàdùn jọ pẹ̀lú lọ ní. Ó dùn. Ó mọ̀ pé mi ìdówú. Torí ìgbà tí mo ti rí ọmọlúwájú orúkọ rẹ̀, ọmọ yẹni. Mo ti nífẹ̀ẹ́ rẹ̀, ọmọ yẹni. Lẹ́yìn rẹ̀ nípa ẹ̀, àṣàpá ni màá sì fún un. Ó rí oṣù kì í sí ní. Èmi ni mo ké sọ aládé. Ó dùn. Ìgbà ìdáná ọmọ kó dùn ọdún sọ́dún ní tèmi máa ń dùn. Sọ́bẹ̀ tèmi dùn ní. Mo jẹ́ bínú pé jíjẹ ò sílẹ̀. Èmi Akin. Ọmọ Yẹmi. Ọmọ kẹ̀níwájú orúkọ ẹ̀ ni gan-an, ọjọ́ mi láìkì rẹ̀. Ọmọ lè rí ayé. Ìbẹ̀rẹ̀ dùn. Fúdàjà. Yèyé Akin Èkó ló ń pè mí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. Ń sọ́sọ́ náà. Ìwọ̀n ọlá ṣe bẹ́ẹ̀ padà mọ́ ní. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láyé ọ̀nà ìdí. Ìyípo àmúbọ̀ lọ́rẹ́ yẹn ni. Ọmọ Yẹni, kí ló ń ṣe ẹ́? Àgbókò kí ló ṣe ẹ́ tó kájú lọ láyé? Ọkàn ìkúnlẹ̀ tí mi mọ́, ọ̀kúnlẹ̀ tí mi mọ́. Ó tún wọn ọjọ́ kan fẹ́, òyòjú kọ́ ọkúnlẹ̀ tí mi mọ́. Wọ́n máa ń ṣe ọmọ yẹn gan. Ó ṣọ pé bí ọ̀rẹ́ wọn kan, àti ti lò ó dùn. Olè ní ìfẹ́ ọlẹ́ láti mọ̀ ẹ̀lẹ́ ọmọ. Ṣé bàbá kéde wọlé lálẹ́ àná mọ́ ojú? Akin 7 round pé Lakin ṣe tó ti sọ pé ó ti rẹ̀ wọ́n o. Ìjọ ṣe kí ni kò máa 7 round ṣé ìbọn táwọn ẹgbẹ́ ẹ̀ ṣe nìyẹn? Ṣé sílẹ̀ mọ́ ilẹ̀ ti sáré máa bọ̀ nínú ẹ́sítéètì ilẹ̀ ti gbọ́ 7 round? Sí. Ẹ ṣe money work ni. Kò sí nǹkan tó ń pè money 7 round kóṣù 7. Ọmọ Yẹni tó jẹ́ rí pé mo láìpẹ́ látàkùn tó ti dé.
Kọ́ ọba wú sí mi mú iṣu àtẹ̀wà ní favourite ẹ̀ máa ti ṣe pọ̀. Owó làbúrò abínú pa kí ṣe ṣùpọ̀ ọ́. Òun kì í ṣe iṣu àtẹ̀wà tí mo sọ yẹn. Nìkan tọkùnrin àtobìnrin ṣe lọ́kọláya mójú lóru mójú. 7 round ó ló ti rẹ̀ òun ní ìgbọ́rí. Ní ìrírí mi èmi ọmọ yẹn ni. Akéjì ọlẹ́rẹ̀ 7 8 ó. Ó ti yọlẹ̀ jù. Ok, káwí pẹ́ ìjọba bí àmì ló yẹ fún ọkọ̀. Àmọ́ mi pé mo wà ní mi ò lò kọ́kọ́ wà ní bẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ ó yẹ ká lọ tọ́ mẹ́wàá tí mo lọ sẹ́mi sí 12 round. Ọgbọ́n jẹbi èmi àtọkọ mi kàmú fẹ́ra kàmú bí mọ́ kàmú ṣe lódìdí ọdún méje àṣẹrẹ mẹ́wàá àṣẹrẹ méje. Ní sùúrù ọmọ jẹni dìde mi wọ mo rí pé kí tètè gbójú sókè mo rí pé òbí rẹ dàbí kọ́yẹ. Wọ́n ní kò sí kan tó ṣe mí o kò sí o. Ọlọ́run òwò nǹkan gbalẹ̀ ojú rẹ̀ dẹ̀yẹ. Ẹ̀mẹ́jẹ àárọ̀ tí o kí ni tí ì ṣe kan sí o lè o ní láti bá sùúrù o lè gba 7 round jẹ mọ́. Akin bọ́ sọ àánú Akin mò ṣe mí o. Lúwọ̀ ọmọ lálẹ́ Akin ṣé àlàáfíà ló jí? Ọlọ́run jẹ́ kí n jí. Ó ṣe ọ̀ ọmọ ròyìn púpọ̀ mọ́ ọ̀pá ń gbọ́. Ẹ̀wọ̀n mi ò ń jíbọ́ ni o. Ó ń jíbọ́ ṣẹlẹ̀ méje yẹn ní mo ṣe tó jù. Ó ké ní mo wà tí mo wà nígbà tí èèyàn wà kẹ̀kẹ́. Máàmì, ẹ̀jẹ̀ má jẹ́ ìlọ́ra yìí. Sausage. Wọ́n lè jókòó kò sí kankan. Mo bá ń lọ ọdún bájú. Ẹ̀jẹ̀ mi ti jẹ́. Ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́tẹ́ ní ojú rẹ̀. Báwo ṣe ṣe? Máàmì, wọ́n ti lò mí yọ. Wọ́n ti lò mí yọ. Kí ló fẹ́ báyìí? Máàmì, mọ́tì. Àti bí sausage ni. Ẹ̀jẹ̀ ti gbẹ. Wọ́n lè dé ọlọ́kọ̀ mi ara yín sókè. Àgbàdo rẹ̀ ẹ wá ṣe ń tọ́jú mú dùn ní ọmọ mi lọ. Wọ́n bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀. Kí ló ṣe? Máàmì, Orí èdè mi á ṣe ìlú Ọ̀dọ̀ mi lò dájọ́ ṣiṣẹ́ ni o. kò bá súnmọ́ tó kò bá gún un. Ní ìwà tó. Bàbá kan máa wí sí ọmọ dàbí kékeré. Wọ́n mọ ọmọ kọ́mọ ní kẹtẹrẹ. Ọmọ kọ́mọ ẹ̀ṣọ́ ọmọ gidi lára rárá. Ọmọ kọ́mọ náà yà. Ọlọ́run aṣàṣẹ nínú àbọ̀ nínú èyí. Mílíkì rẹ̀ bò. Kọ́kọ́ mú. Kọ́kọ́ nínú. Ẹlẹ́dàá mi orí ẹyẹ mi o. Ẹni àgbà. Ṣé tọ́kọ̀ mu yẹ kó jẹ́ ká tún wọlé o? Ní ayé tẹ̀rẹ̀. Gbé. Adigun! Máa bọ̀ mọ́ bá ọ. Jẹ́ wá sílẹ̀kùn fún ẹ o. Ó bá kí sílẹ̀kùn fún ẹ. Èmi kọ́rí. Adigun! Adigun, ọmọ dáadáa káàárọ̀, àlàáfíà ní ojú ara máa kó lọ́jà ìbáyìí. Adigun àbọ̀, yára pé yóò bá ìgbẹ́jú rẹ̀ lórí. Ó ní bójú ẹ̀ ṣe sáré funfun. Ẹ̀jẹ̀ ti gbẹ lára rẹ̀. Kí ilẹ̀ sí mọ́. Alẹ́ ẹ̀jẹ̀ gbá lára rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Olóbò iyì yìí ni. Aládùúgbò kan gbógi sí ni. Kan gbógi méje sí kí ilẹ̀ sí mọ́. Lára ẹ̀jẹ̀ kú. Ọ̀dẹ̀ ti fẹ́ kọ́ ọmọ mi. Ọ̀gá wọ́n mi rà lẹ́nu. Ẹ ti bá rẹ̀ jẹ́ o, àwọn ìdí àwọn ìjọba. Ẹ̀sìn ìgbàlú ṣọmọ pé nígbà tí mo rí kọ́ bá ti gbé ìyẹn máa fún ọ ní 50,000. Mo fún ọ ní 2,500. Ẹ̀mẹ́ta kan lẹ̀sìn ọ̀wé. Mo ṣàṣàn. Ẹni mi kan sọ 2,500. Á parí rẹ̀. Ọmọ kan ṣe bẹ́ẹ̀. Ṣọmọ kan lọ́mọ agbágbó kan. Ìmọ̀ alẹ́ ra rí kiri. Mo rí ọmọ ọ dáadáa. Ó ń jèrè iṣẹ́ rẹ̀ torí sáìtì rẹ ni o. Rọra mú kọ́ rọra wọ́n jọ ọ̀gá rẹ̀ fọ́. Kọ́ ya jí. Kọ́ kọ́kọ́ jí. Kọ́ mú ìyàjẹ́ gbẹ̀sán. Adigun. Kọ́ bá mọ̀ gbẹ̀sán ń gbọ́ ṣe kọ́mọ mi lọ́ra rẹ̀. Ajọ́ máa lè lọ́ya. Yọ gbẹ̀sán o. Ọjà gbé. Ọkọ̀ máa ń ṣe kọ́mọ alágbọ̀n yá ṣe pé. Lọ́pọ̀ wúlò èdè rẹ̀ wúlò àwọn Kí ló ṣe kọ́mọ alágbò mi wọ́ sẹ́yìn? Ẹnu ọ̀gá mọ́tò. Ọ̀gbẹ́ni tó wọ́n. ẹ̀jẹ̀ yìí o. Wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Èmi ni mo ti pílò. Ẹ̀yọ̀ mi.
ẹ lọ pẹ́ nígbà sí wàhálà máa ń àti ní sùúrù. Mo fi sọ wọ́n ṣé mo bá jà ní. Ṣé ṣọ yóò dá ní lórí kò gbé ṣòkòtò sí gan? Ẹlẹ́dàá. Ọmọ ayé ọlá kan. aládé o rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. èmi ló ké sí. Headmistress tó mòye o Èkó ló ń pè bí. àbáyé rẹ̀ fẹ́ lọ́ni. Kò fọmọ ṣeré rárá. Èyí akin tí mo bá ròde. Àfijú ni kò fẹ́ ìdọ̀tí rárá. wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Yèyé akin Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. Ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfijú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyí Èkìtì tó délu Èkó. Tó ń bùgá onílé. Tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ gẹ́yàn wọṣẹ́. kété ọmọ Èkìtì pátápátá lọ́kùnrin lóbìnrin mo mọ̀ kí oyin mo ṣeun o. ojú rí àkóbí o. ìhà ṣìrìn o. kètèrè po ni mo kí o. ọ́ ti dògbà. igi ire ni àmútìyẹ̀kùnrin.